Ojúmọ́ o, àrẹ̀mú yín ló tún dé, ẹwà èdè ló tún fẹ́ ṣàn. Ẹni múlẹ̀ tènìyàn gan ní kó kẹran àṣàmẹ́gun. Ìdùnnú àìní bùkátà tí ń kòrònú bá ní níta bàbá yúùyú. Ìwọ̀ntúnwọ̀nsì la fi ń lólé ayé. Àṣejù a máa pinni lẹ́mìí dínà ìgbé ayé ìrọ̀rùn. Ìtẹ́lọ́rùn òye ó dènà àfojúsùn ìlépa ipò ohun ààyè tó lékè ńkà ojú ọ̀run tẹ́yẹ fò kó máa dára sí i. Nǹkan ẹni kì í dèjì kínú ó bí ni. Yíyẹ tí ń yẹ wá kò ní yẹ̀ lẹ̀. Ṣẹ́ẹ́rẹ́ èrèlé ẹrẹ́ náà igbe èbìbí òkudu. Agẹmọ ogún ọ̀wẹ̀wẹ̀ ọ̀wàrà bẹ́ẹ̀lú ọ̀pẹ. Adúpẹ́ pẹ́ òkun ojú wa rọ́dún pẹ̀lú ìfilogbologbo tí ò dín lọ́ọ̀ọ́dúnrún ọjọ́ ìwọ̀n oṣù mẹ́wàá. Aláàmú ara ọ̀pẹ bọ́lulẹ̀ ọdún pọ̀. Ó ní bẹ́ẹ̀ nìkan òyìn òun òyìnra òun. Ìjàmbá ṣaláǹgbá aláàmú jáàmù. Wọ́n ní ègbọ́dọ̀ fọ́ ègbọ́dọ̀ gbin òkú asọmọ́pẹ́ lọ́pẹ́ ń sọmọ́ ni. Mo yẹn nìkọ̀ọ̀kan yín o ẹkú àjàbọ́ odò gbàmùmù ẹ̀bá ìgànná forílé abẹ́ àmù ìran ooru apẹ́ òun ìkòkò wóbi tó tutù bá sí òmíràn fìrí gbọ̀n sí gbọ̀nlẹ̀ ẹ wá wo dán ní gbọ̀ngàn ní gbangba ojúde olúfì. Mo sún mọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ẹni rọ́ba fi ń ṣà lọ́ba ń pa. Olúpè mo pè ọmọ olúpè lópòpónà ìlú ayégúnlẹ̀ lọ́nà ìjẹ̀bú-jẹ̀ṣà ọmọ wa ọmọ ẹkùn gẹ́ngẹ́lẹ́ ṣọ́ ọyẹ́dẹ́ o. Ọ̀gìnìntì afẹ́fẹ́ orí kádùn amúniwọ̀bọ̀sẹ̀ méjì pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Orí kádùn ọdún dùn ọdún jọ kọ́dún 2021 tá ń wọ̀ lọ yìí ó yẹ wá. Kọ́dún yìí ó yẹ wá o àṣẹ wá. Kọ́dún 2021 tá ń wọ̀ lọ yìí ó yẹ wá. Ẹ ṣé o a kú àjàyè ká tún pàdé ní oṣù èrèlé ṣẹrẹ èrèlé oṣù kejì ètí ṣe oṣù kejì ọdún tí ń bọ̀. A ó ṣe abala karùn-ún tó jẹ́ àkọsílẹ̀ ohun yìí mẹ́jọ la dì í. Ẹ ṣé ẹ kú ìtẹ̀tíléko tẹ̀ ń bá mi ká lọ ká gbé ìgbé àlàáfíà ká fara rẹ̀ ṣọdún ó dàbọ̀.